sí ẹsẹ̀ ni. Àtọ́kùn tí bá ní owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀ bí Ọlọ́run. Àtẹ̀mí náà. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀ bí Ọlọ́run. Àtẹ̀mí náà ni. Wọ́n fẹ́ dààmú ọ̀pá rọ́bì. Àtẹ̀mí náà. Mo ti ṣe wàhálà tó nílé dúníyàn sí ju àánú mi torí tànà bí. Kò sí ìtakùrẹ̀. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀ bí Ọlọ́run. Ìtakùrẹ̀. Ọlọ́run nínú àwọn ọ̀run. Ìbà ẹ o bàbá. Káàbọ̀. Àpáta tó ṣàyérò. Mẹ́ta lọ́kàn. Ògóyè ọmọ ìyàwó ọmọ mẹ́rì. Ògóyè mẹ́ta lọ́kàn. Ọlọ́run bàbá lọ́la mi o. Ògóyè mẹ́ta lọ́kàn. Ògóyè ni ọlá. Ìwọ ni mẹ́ta lọ́kàn. Orí ẹni làwúrẹ́ o. Káàbọ̀ babaláwo. Orí ẹni làwúrẹ́ ẹni. Bẹ́ẹ̀ni. Bí mo bá jí lówùúrọ̀ máa gbórí mi mú o. Orí ẹni làwúrẹ́. Orí ẹni làwúrẹ́. Àwọn ọmọ mi zẹ̀ lọ lánàá. Ọ̀tẹ̀ green. Ọ̀tẹ̀ green lánàá o. Mo sá ń wo pé kò di àáfà pásọ̀ Olúwo. Ṣé nǹkan ṣe lánàá ni? Nǹkan san betting company. Wọ́n ti dá mi mọ̀ lánàá. N bá sọ fún yín mo ní kèé ṣeré sẹ̀. Àní ó lọ máa lọ sí Instagram lọ tí n bá mú nǹkan lẹ̀ kèé ṣeré ní kèé bẹ̀rẹ̀ o. Kèé bẹ̀rẹ̀ o. Bìyànbù lásán lélẹ́yìí o. Ní betting company ti ń forí kó lọ́wọ́ rẹ̀. Tí mo ti ń sẹ̀ sí wọn lá. Wọ́n rí fíìmù. Ìjọ tó ti wá poyamọ̀ nǹkan pọ̀ báyìí. Lẹ́nìí. Ẹ bá ti lọ sí Instagram mi yóò jẹ mùkútù rẹ̀ lẹ́nu. Kí ni Instagram ẹ̀? Àríyàn máa bì mí. Òkúlé ẹ mọ̀ pé mi fi ọkọ̀ tó gùn sí Abdul Quadri 233 bẹ́ẹ̀ Abdul Quadri 233 ọ̀tán. Bẹ́ẹ̀ bá tó wá fẹ́ ṣe tán mo wá ní kí ni mo lè ṣe fáwọn grassroots torí àwọn ọmọ mi CBC tó wà lọ́pàá àṣàlẹ̀ ẹ mọ̀ pé Facebook nísìn ó kálukú náà wọ́n fẹ́ gbẹ àwọn tí ò ní data tí wọn ò lè lọ Instagram Facebook ni à ń darí sí. àwọn ọmọ mi tẹ́ pé wọ́n fẹ́ play calendar bá ní ẹja kulẹ̀ lọ́ọ̀rẹ́ sí péèjì fún wọn Facebook. o ti sí péèjì Facebook báyìí kí n péèjì ẹ̀ mẹ́. Street Ambassador followers page lórí Facebook. Street Ambassador followers. Tètè lọ fọ́lù ẹ o. Ó ti pọ̀ o. Ìtọ́ bá ti dín kí mi ni o lọ darapọ̀ mọ́. Tọ́lá àwọn àtúntì ń lo fọ́tò mi ní ìṣẹ́mu mọ́ tí mo ṣe fún wọn. Wọ́n náà ló ń gbòòrò ayé. Wọ́n lo fọ́tò ẹ̀. Ẹ̀yin náà ni o. Street Ambassador. Followers page. Followers page. Lórí Facebook. Bó ṣe jẹ́nu. Nọ́mbà rẹ̀ ń kọ́ tọ́rọ̀ yẹn máa béèrè nọ́mbà rẹ̀ lọ́wọ́. Nọ́mbà. Bí nọ́mbà rẹ̀. 090 50 27 5364. Bó ṣe lọ́nu. Ìdíje ìyára Champions League ìyẹn qualify ó ti wọ ìpele tó lágbára báyìí. Ikọ̀ èké lànàkà látọ̀ẹ́dẹ̀dẹ̀ Cyprus òun àti Community láti Denmark láago mẹ́rin ọ̀sẹ̀ èní aago mẹ́rin àbọ̀ ni. Ṣẹ̀rí Tiraspol látọ̀ẹ́dẹ̀dẹ̀ Moldova àwọn àti Maribor láti Slovenia aago mẹ́fà àrọ̀lẹ́. Bákan náà Shamrock Rover látọ̀ẹ́dẹ̀dẹ̀ Highland òun àti Ludogorets Belgrade látọ̀ẹ́dẹ̀dẹ̀ Bulgaria aago mẹ́jọ àṣálẹ́ ni. Ìdíje ẹlẹ́rẹ̀ sọ̀rẹ̀ lánàá ikọ̀ Gamba Osaka orí àìrọ̀wọ̀ Paris Saint-Germain 6-2. Ikọ̀ lẹ́ni Ajax Amsterdam látọ̀ẹ́dẹ̀dẹ̀ Netherlands òun àti Shakhtar Donetsk